ṣé lóòótọ́ òun ni Nnamdi Kanu pàṣẹ kí wọ́n máa pa àwọn ọlọ́pàá tó ń lérí láti kọlu ìpínlẹ̀ Èkó? Àmì ìbéèrè ló gbé pọ̀n. Ọjọ́rú Wednesday tí ń ṣe ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún 2025 yìí òun ní ìgbẹ́jọ́ mọ̀ tó wáyé o ní ilé ẹjọ́ gíga ìlú Àbújá lórí ẹjọ́ tí Nnamdi Kanu olórí ẹgbẹ́ Indigenous People of Biafra IPOB tó máa ń jẹ́ o tẹ́ ò bá gbàgbé ẹjọ́ ìgbésùmọ̀mí àti àwọn ẹ̀sùn míì ó ní ìjọba àpapọ̀ Nàìjíríà ó mọ̀ ló mọ̀ fi kan Nnamdi Kanu. Bí ìgbẹ́jọ́ náà bó ṣe bẹ̀rẹ̀, agbèfọ́ba pé ẹlẹ́rìí kejì ẹni tó jẹ́ pé orúkọ ara rẹ̀ ní BBB kì í ṣe orúkọ rẹ̀ gan o. Ẹlẹ́rìí yìí ó mà jẹ́ òṣìṣẹ́ DSS. Ọkùnrin náà ó fi àwọn ẹ̀rí tó ń kéde ibi tí Kanu ti ń fún àwọn kan láṣẹ láti bà Nàìjíríà jẹ́ ó fi hàn ilé ẹjọ́. Ó wá ṣàfihàn fọ́nrán ọ̀hún tí Kanu ti ń sọ wípé kí wọ́n máa pa àwọn ọlọ́pàá Nàìjíríà, pẹ̀lú èyí tó ní òun yóò ṣe ìkọlù sílùú Èkó tí Tinubu kò sì ní ríbi kankan sá lọ mọ́ o. Ẹlẹ́rìí náà ó ṣàlàyé fún kóòtù nípa bí olóòtú ìdájọ́ tẹ́lẹ̀ ní Nàìjíríà Abubakar Malami bó ṣe kọ̀wé sí ọ̀gá àgbà DSS ní ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún 2021. Nínú ìwé náà òun ló ní òun ti fi ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ ṣiṣẹ́ ibi, ìpànìyàn, dídáná sun dúkìá ìjọba àti pípa àwọn agbófinró òun ti fi kan Kanu. Ẹlẹ́rìí tẹ̀síwájú pé òun gba ọ̀rọ̀ ẹnu Nnamdi Kanu kalẹ̀ lẹ́yìn tí wọ́n mú tán o. Kóòtù máa gba lẹ́tà olóòtú ìdájọ́ náà wọlé o gẹ́gẹ́ bí ẹ̀rí àkọ́kọ́. Wọ́n gba ohun èlò flash drive kan tó ká fídíò àti fọ́nrán ohùn sílẹ̀ nípa Nnamdi Kanu gẹ́gẹ́ bí ẹ̀rí kejì. Agbèfọ́ba Adégbóyèga ó mà ló máa fi èyí fún kóòtù. Ìgbóhùnsáfẹ́fẹ́ kan tí Nnamdi Kanu máa ṣe ní ọjọ́ 12 oṣù kejì ọdún 2020 òun ló wà níbẹ̀. Nínú fídíò náà ní Kanu ó mà ló máa ti kéde pé IPOB máa ti dá ẹgbẹ́ Eastern Security Network ESN sílẹ̀. Nínú rẹ̀ òun ló ti ní a ti dúró de àwọn gómìnà apá ìlà oòrùn Nàìjíríà títí South East láti ṣe bí àwọn ẹgbẹ́ wọn nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n nígbà tí wọn kò tí ì fẹ́ ṣe a ti dá tiwa sílẹ̀ fúnra wa o. Ohun inú fídíò náà tí wọ́n ní tí Nnamdi Kanu ní ó mà tún sọ fún ọ̀kan nínú àwọn tó pè é lórí fóònù pé kí wọ́n lọ wá nǹkan ìjà tí wọ́n lè fi pa àwọn ọlọ́pàá níbikíbi tí wọ́n bá wà. Ẹnikẹ́ni tẹ́ ẹ bá pa ẹ gé orí rẹ̀ kúrò kí wọ́n lè máa lọ sí ọ̀run àpáàdì. Bẹ́ẹ̀ ni ohun tí Nnamdi Kanu sọ nínú fọ́nrán náà. Nínú fídíò míì, Kanu mà sọ pé òun yóò fún ẹni tó bá lè pa Nyesom Wike ní mílíọ̀nù lọ́nà 100 náírà, 100 million naira. Ó ní 50 mílíọ̀nù náírà, ìyẹn 50 million naira. Òun ni Wike lòun yóò mọ̀ fún ẹni tó bá lè gbé orí àwọn ọmọ ẹgbẹ́ IPOB wá, ṣùgbọ́n òun yóò sọ owó náà di ìlọ́po méjì ní tòun o fún ẹni tó bá ti rí orí Wike gbé wá o. Ẹlẹ́rìí BBB sọ fún kóòtù pé DSS ti ṣàfihàn fídíò àti fọ́nrán òyì fún Nnamdi Kanu, ó sì gbà pé òun ṣe bẹ́ẹ̀ lóòótọ́ o. Àwọn nǹkan míì tí wọ́n tún ní Kanu máa sọ nínú fídíò náà ni a kò lè jẹ́ kí ẹgbẹ́ alákatakítí gba ilẹ̀ wa rárá. Bí ikọ̀ ọgbà ẹranko bá gbìyànjú láti pa ọmọ Biafra kan, àwa náà yóò gbẹ̀san padà. Àwọn ojo, ọ̀lẹ, àwọn tí kò lákàkì ńlá nínípò gómìnà ESN tá a dá sílẹ̀ ó mọ̀ wà fún láti kojú àwọn ẹ̀hànnà tó ń yọ wá lẹ́nu láti Sahel. ESN kì í ṣe ikọ̀ ológun Biafra, ikọ̀ aláàbò bí àwọn àmọ̀tẹ́kùn ilẹ̀ Yorùbá lásán ni. Nínú fídíò míì tí wọ́n tún fi hàn ní kóòtù, ohun kan tí DSS sọ pé Nnamdi Kanu máa sọ ni pé ẹ lọ jó Èkó ní náírà o, ẹ dáná sun pápákọ̀ òfurufú Murtala Mohammed, ẹ jó òtẹ́ẹ̀lì Tinubu yẹ, ẹ lọ sínú igbó, ẹ gba ìbọn lọ́wọ́ àwọn ọlọ́pàá kẹ́sì pa wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Fídíò mìíràn máa tún sọ pé gbogbo ilé tó bá jẹ́ ti ìjọba àpapọ̀ lẹ́kọ̀ọ́ ó ló yẹ kẹ́ sọná sí. Bí ẹ bá rí mọ́tò ìjọba ẹ sọná sí. Ẹ pèsè nǹkan ìjà ogun yín fúnra yín o, ẹ dènà dè wọ́n. Ọlọ́pàá tẹ́ bá rí ẹ pa wọ́n, ẹ lọ sí tẹ̀sán wọn kẹ́ẹ̀kan iná sí i. Alákatakítí ni wọ́n. Bákan náà ó ní àṣírí fídíò míì ó mà tútù o nígbà tí kóòtù ṣàfihàn ibi tí Kanu tó ti sọ pé Tinubu ti wọ wàhálà kò lè sá lọ, gbogbo ibi tó bá sáde a máa mú bí a kò bá hùwà bí wèrè.
fáwọn èèyàn ọgbà ẹranko yìí àyípadà tá a fẹ́ kó lè bọ́ sí i ẹ máa pa àwọn sójà báyìí ẹ dènà dè wọ́n ẹ gbẹ́ ihò sójú ọ̀nà kí mọ́tò wọn lè tàkìtì kí wọ́n sì kú dànù àsìkò ìfẹ̀hónúhàn EndSARS tó wáyé o lóṣù kẹwàá ọdún 2020 ó mà ló mà jọ pé ìfọ̀rọ̀wérọ̀ ọ̀nù fídíò náà ó mà ló mà wáyé o tó jẹ́ pé àwọn tó pe Kánú tó ń pè lórí fóònù oní Nnamdi Kánú òun ló ń dá wọn lésì bẹ́ẹ̀ Àdúàgbòolúwa Tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV bẹ́ẹ̀ ṣé wò wá ẹ má bá wa like ẹ má share ẹ má comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti lè máa màwé ètò wa lọ́kùnjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o àbúrò oníṣẹ́ nìkọ̀ọ̀kan wa o.